jẹ́ ṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún dùnú ló mọ̀ bá wọn ṣe ó ní rántí ọjọ́ ní búṣẹ́kùn ayé òní ìjàlè kán pé wọ́n ní pẹ́pẹ́ lòun sàrán àtẹ̀pẹ́lẹ́sẹ̀ ń tẹ̀nà òpó ọdún òpó àṣeyẹ tó ní tó bá nílé ayé iṣẹ́ ọwọ́ rẹ̀ wà nídìí iṣẹ́ mọ́ lọ́wọ́ owó tí ó pé kò ní báwọn yà sọ́dọ̀ rẹ̀ ìwọ ìyá ọmọdún gbà lérè léni àwọ̀ lérè léni nínú owó nínú ọlá nínú ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ gbogbo wọn ní òpó ọdún o àádùn ní ara mo ní òpó ọdún mo pé àṣẹ ìṣàmọ́dún aláṣẹ olùdarí pleasant surprise dísàt ní òpó ọdún òpó àṣeyẹ tó ní tó bá nílé ayé èèyàn wá ní ìhò tí sọjọ́ bí lónìí ṣẹ́gun lórí gángan òpó ọdún o ọmọ wọn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn ọmọ jẹjẹjẹ kára wọn máa fi kára wọn fọ́rí mu ọmọ Ìbàdàn májàmájà dé kára wájú lẹ́rù ogbó ìjà kọ́kọ́ wọn nílé Olúyọ̀lé rí olórí ológun ní bàbá tó bí ọlọ́mọ ìlú Òjò ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódòdó kẹrìírí lójú ogun ọwọ́ kẹfẹ́rẹ́ bí ìjà ọmọ arólú owó tèjìtèjì onímí Òjò ọmọ arólú owó àná mi Òjò ọmọ ọdọ́gbọ́n yọ kí Òjò má bàárẹ̀ mi oníjọ́ ọmọ arégún sí rí ọmọ arégún sí mọ́délé ọkọ tó ní ìtànà tí kálukú jọ̀yà rẹ̀ lójú Ìbàdàn májòrò sùn ọmọ jẹ̀míjẹ̀ kára wọn máa fi ìkara wọn fọ́rí mu ẹlẹ́yẹlé lomi tẹrú tọmọ láìpọ̀ mu àṣejìrẹ́ lomi àbúmú bùwẹ̀ nílẹ̀ Ìbàdàn nílùú Olúyọ̀lé dọ́gbọ́n yọ̀kẹ́ nìyẹn ẹ̀sìn ọgbọ́n ológbòjò ló lẹ́yìn ọmọ súnkẹ́ bí ẹni súnmọ́ ọmọ pọ́nkẹ́ bí ẹni pọ̀n mọ́ ọmọ kẹ́mi òjò tọ́yẹ mọ́sẹ̀gbẹ́ fọ́ya lóòrùn kẹ́yìn